Africa Content TV. That's it, you know, like a proprietor. Oh my God, I'm going to do now. Let's start with the truth. I'm going to pass it on it. Only as soon as you can tap me. So that's what I can say to you. You say, let you go up. Let you go as you want to. Tọ́jú ilé àti ìrẹsì àpàyè òtútọ́ èmi náà lè gun pẹ̀lú ìlú ẹ̀ àmọ̀ yẹn ká jòrò làbàlàbà sí ara ṣùgbọ́n ó sẹ́ra débò ìjòrò sẹ́tìmá. Gbogbo ìṣòro bíi tíátà àpáta lọ́wọ́ mọ̀ sẹ́. Nínú wọn sí wọn ní èjì dáadáa. Oníṣẹ́ kò fiṣẹ́ sáádámátó kò fiṣẹ́ ṣeré gbogbo ìgbà tẹ́ ẹ bá pè é wá sí ìpín gbogbogbì síbi iṣẹ́ ó gbé lásìkò. Yàtọ̀ sáwọn sẹ́tìmọ̀ kan lábàdà máa ṣe dáadáa máa fọ́kọ́ lórí. Mr. Adékèjì Casualty is the soul of business. And you know that Casualty is the soul of business. That's about it. Ìṣẹ́lẹ̀ òkúta. Àwọn alákòókò iṣẹ́ ojúlé lágbàgbàgbà àlàfẹ́ ọ̀nà. Ẹlọ́kọ̀ ya 28 of August yàtọ̀ ìtọ̀rọ̀tọ̀. Ẹgbẹ́ kú tí ẹ ṣe. Òṣìṣẹ́ ṣe é lábá ẹ̀kàlà ẹgbẹ́ ìpàtọ̀ ìgbà ọ̀nà sí. Ìgbéyàwó. Mo ṣe bá a lè dá ṣojú wá. Ìgbéyàwó. Mo ṣe bá a lè dá ṣojú lẹ́làbàbà ní àlẹ́fẹ́ iná. Àmì bá a tẹ̀lé sí aláwọ̀ làbàbà àsìkò bá a ṣe. Ìyẹ̀ṣẹ́ láwọn èèyàn pàtàkì. Àwọn èèyàn jákọ̀ bá a ṣe ní ijó òkú onígbò pátá. Ìgbà wọn ṣe wá. Ìgbé àwọn ẹgbẹ́ olùkọ́ta aláàbí bábá wá. Ìṣe máa lè dáṣe. Ìpínlẹ̀ yìí náà ní ìpínlẹ̀ àbáta aláàbí ará lọ́tọ̀. Ìpínlẹ̀ yìí náà ní ìpínlẹ̀ olùkọ́ta aláàbí ìjọba. Ètò ìjọba náà ní ìpínlẹ̀ àbáta. Ẹ̀fún ẹ̀yọ́lá ẹ̀gbọ́ ìrètè ọ̀hún. Ìrètè ọ̀hún. Abẹ́tẹ̀ jù ní ìṣòro ní wọ́n sì mú ìgbéyàwó. Ìrètè ọ̀hún. Thank you.